sọjọ́ bí lónìí owó ọkọ nífẹ̀ẹ́ mi mo lónìí báwọn kúrè wèrèwé olúwa nífẹ̀ẹ́ mi ló ń pè ó láyọ̀fẹ́ mi olónìí báwọn kúrè wèrèwé. Òjò lówó Samson Ìdòwú tí ń sọjọ́ bí lónìí Ọláyínká tí ń sọjọ́ bí lónìí mo ní CEO Sameni Brighton Nigeria Limited tí ń sọjọ́ bí lónìí mo lájáwọ́ gbà yín lágbọ́rọ̀ lọ́rùn ọba. Òjò lówó tí ń sọjọ́ bí lónìí mẹ́bojú àṣà kì í ríbi tàwòdì ẹ̀rọ̀ràn òjò lówó tí ń sọjọ́ bí lónìí mo lójú rẹ kò ní ríbi nílé ayé o àyànfẹ́ olúwa tí ń sọjọ́ bí lónìí aya rẹ ló rán mi wá bí o mo láyà rẹ ló rán mi wá bí o olúwa nífẹ̀ẹ́ mi ló rán mi wá bí o òní wá bá mi kó lólùfẹ́ mi tí ń sọjọ́ bí lónìí òní wá bá mi kádé orí mi tí ń sọjọ́ bí lónìí òní wá bá mi kẹ́ni tó fẹ́ máa rí mi lójoojúmọ́ o mo lólúwa nífẹ̀ẹ́ mi lóní bá mi kí ọkọ mi bàbá àwọn ọmọ mi tí ń sọjọ́ bí lónìí o. Ọláyínká àyànfẹ́ olúwa tí ń sọjọ́ bí lónìí owó ọkọ nífẹ̀ẹ́ mi tí ń sọjọ́ bí lónìí owó bàbá Ẹniọlá owó bàbá Bright tí ń sọjọ́ bí lónìí owó bàbá Oyindamola tí ń sọjọ́ bí lónìí mo ní màmá wọlúwa nífẹ̀ẹ́ mi ó ní bá mi kò ní dòwú ó ní bá mi kì Ìdòwú tí ń sọjọ́ bí lónìí Ìdòwú ògbó ẹlẹ́sẹ̀ àrò tí ń jẹ́ ọmọ tán náà Ìdòwú kì í ṣẹrú bèjì o wọ́n bí wọn léra wọn ni Ìdòwú ní sọjọ́ bí lónìí o ọmọ bíi kéré létí ní sọjọ́ bí lónìí ẹni máa bí Ìdòwú ọmọ rẹ̀ á pé mẹ́ta rẹ̀ ta Ìdòwú àríbèjì bá ṣeré Ìdòwú àríbèjì kò ná mọ́ sùúrù àyànfẹ́ òyà ó wá dìlú ọ̀hún bàbá tó bí ọlọ́mọ gangan Ìjẹ̀ṣà sánílé Ìjẹ̀ṣà òṣèré onílé òbí ọmọ ẹlẹ́ni àtẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ díẹ̀díẹ̀ ló bí báwọn rúkìtì ẹ̀fọn nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ gangan ìwọ lọ́mọ Ìjẹ̀ṣà ọmọdúnmápá ànàdà ni wọ́n ń pọ̀rọ̀ ni wọ́n ń porí kí àwọn bàbá tó bí ọlọ́mọ gangan mo láláyàn ọ̀fẹ́ tí ń sọjọ́ bí lónìí ogun torí ikọ̀ ń já àwọn sá ogun kókó ń lọ ogun torí òbí ó já Ìjẹ̀ṣà lé bàbá tó bí ọlọ́mọ gangan ogun ò má kóbi lọ nínú ilé bàbá tó bí ọlọ́mọ gangan mo láláyàn ọ̀fẹ́ tí ń sọjọ́ bí lónìí èmi mo rí kí àwọn bàbá tó bí ọlọ́mọ gangan mo lẹ́rù bàbá yín ní sí pẹ́pẹ́yẹ Ìjẹ̀ṣà ní sí tòlótòló nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ gangan mẹ́bí wọ́n lọ́mọ lóbì kan wọ́wọ́ tìrì wọ́ bẹ́bí wọ́n lọ́mọ lóbì kan wọ́wọ́ tìrì wọ́ bẹ́ẹ̀ níjẹ̀gbọ́ ẹgbàá kan ni ìwọ lọ́mọ lóbì kan àjẹsánwó ẹni jẹ kan ẹgbàá kan ni ẹni jẹ méjì ẹgbàá méjì ni ẹni jẹ mẹ́ta ẹgbàá mẹ́ta ni so wárẹ́ ní jẹ márùn yóò rúgi owó nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ gangan bí bá fẹ́ jòbí tó gbó bí bá fẹ́ jòbí tó gbó Ìjẹ̀ṣà ni wọ́n fi ṣọ̀rẹ́ Ìjẹ̀ṣà ni wọ́n fi ṣọ̀rẹ́ bí bá fẹ́ jòbí tó gbó mo ní kàgbàgbà Ìjẹ̀ṣà kí n má jòbí tó gbó àyànfẹ́ olúwa aya rẹ lóní kìnkì ọbọ̀ tí kì í ládéládé lóní kìnkì ọbọ̀ tí kì í lóye lóye
mo lálàyàn fẹ́ tí sọjọ́ mi lónìí ẹrú ọwọ́ mo bòkúnrẹ́ mi o Ìjẹ̀ṣà mo bòkúnrẹ́ mi o ọmọ Odùmapá ànàdà tí sọjọ́ mi lónìí o mo ní Ìdòwú tí sọjọ́ mi lónìí owó ọkọ̀ Olúwa nífẹ̀ẹ́ mi tí sọjọ́ mi lónìí mo wá ní happy birthday to you o owó ọkọ̀ nífẹ̀ẹ́ mi tí sọjọ́ mi lónìí mo happy birthday to you o aláṣẹ àtolùdarí Ìsàmẹ́ní Brighty o aláṣẹ àtolùdarí Ìsàmẹ́ní Brighty Nigeria Limited tí sọjọ́ mi lónìí o bọ́ba níta ní kọ́rẹ́wì látẹ̀ẹ̀kan àgbékẹ́ àkéwì lèmi jẹ́ àgbékẹ́ àkéwì àlálóyìn lòun lèmi.